2 years. Èmi ọmọ Sẹ́ríkì Babalógun, èmi arógun másà. I said I am very strong in the Lord. I fear no evil. Hey, come in. Kò sí ewu kankan tí mo bẹ̀rù. Who is there? Yeah! I give you. Hey, what do I do? Just stop it. Let me give us a line. One minute, let's go. One minute, let's kí ló ṣẹlẹ̀ báyìí? Ọ̀yọ́ sí mi inú lẹ́gbọ́n tó ti dénú tọ́ílẹ̀tì. Ibo ni kí n máa sá lọ báyìí? Ó yá jọ mo bẹ̀ jọ dúró lọ jọ mo bẹ̀ ni. Kí máa bọ̀, mo ti dé. Okay, kí ṣíwò, máa ṣíwò. Nísì, Ore, tips, yes. Oh, we've been in all the cinemas from April 18. Tips, we've been in all the cinemas from April 18. Premiere. Okay, premiere, April 13. Aṣọ òkè. Kí lélẹ̀? Okay. Ẹni. Gbéra tán. Ṣé gbádùn prank yẹn? Mi ò gbọ́. Ṣé gbádùn prank yẹn? Prank ló ṣe fún mi yẹn. Máa bọ̀. Mi wá. Máa bọ̀. Mi wá kékeré. Máa bọ̀, gbéra. Ọ̀dà. Ó prank mi, ó tún prank mi. Ó prank mi, kó wà bẹ́ẹ̀.